Èmi àbáwọn ọmọ. Mi sọ pé kó máa work. Ṣé pé mo lù ú lẹ́ẹ̀kan, ó jẹ́ mi lẹ́ẹ̀mejì. Ó ti sọ fún ẹ pé kí ni máa work. Very handy. Ó máa disturb àwọn neighbor. Ó ní kó tún sáré wá. 090 444 64 111 78 211. International àmàlẹ́ ló fún mi. Local ni. Ọ̀gbẹ́ni account number mi nìyẹn. Àwọn kò san bí 200k síbẹ̀ náà. Ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Okay, I beg get house help. Kan náà ni gbogbo wọn máa tójú òṣì kiri ni. Nígbà tí mo kọ́kọ́ mu tí mo tẹ̀lé tí mo débẹ̀ tí mo sọ pé ó ti yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ tí mo kọ́ mu lórí àwọn lásán màmá kọ́kọ́ pariwo yìí. Ìyá àwọn ọmọ mi. Nígbà tí wọ́n á la ńlá ló gbẹ́rẹ̀. Kó má jẹ́ kí mi máa pọ̀ ní tí mi. Ó máa ń jẹ́ kí ebi gbé mi. Ṣó fẹ́ kí n bì ni? Má bínú. Kí ló fi sínú ọbẹ̀ yìí náà? Ṣé kò yẹ kó fi rú sí? Oh man, oh God, don't irritate. Gbígbé bó. Wá náà. Jọ make sure kó gẹ́tì àgbálùmọ̀ àti àwọn ìmọ̀. Ṣùgbọ́n. Ó ń ṣe season rẹ̀. Excuse me, not on the fruits. Can I have kimpon fried rice? But some shredded beef, spare ribs, and sweet and sour sauce if you can. Get that energy drink. You need to boost the system, right? Okay, get that energy drink, my friend. Energy be boost. Get out of here! Come back here! Get up here. Yes. Your PhD.